lò torí àjọ wa lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Wọ́n ní ká máa lálàá ikú all the time. Lábẹ́ òrùlé kan. Ọlọ́run má jẹ́ kó padà gba ìgbà tí látọjú oorun ẹ̀yẹn. Kí la sórí gbọ́ o? Ẹ ti gẹ̀ẹ́tẹ̀, bọ́dá mi, Sophie ti lálàá sí yín. Mo sọ fún ẹ tó bá ní òde sáàkẹ́ lọ sí hospital kọ́ lọ bá wo orí ẹ̀wọ̀n. Lẹ́ fi wọ 4 colors. Ẹ jẹ́ ká fìfẹ́ ọ̀rọ̀ wa, àwa ara wa la ríra wa. Life to live. I am not living my life for anybody. So we have to learn to love each other. Ẹ̀jẹ̀ tó yẹ kéèyàn fi sanwó ó ti ṣàn dànù lára ẹ. Because at the end of the day, we are not the same. We have every reason to stay. Baby Gbọ́lá, Ariwi. Baby Jọkẹ́, Ariwi. Baby Bukky, Baby Lẹ́kan, gbogbo wọn ló wọ́n Ariwi. Tá a bá jà, a máa tún rẹ̀. Tá a bá lọ, a máa tún dé. Ká fìfẹ́ lò torí àjọ wa lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Nínú ilé kan. Tá a bá jà, a máa tún rẹ̀. Tá a bá lọ, a máa tún dé. Ká fìfẹ́ lò torí àjọ wa lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Ta ni yẹn wọlé lẹ̀kún àṣìṣe? Gáàlù. Ṣé fi báwo ni? Ṣé kò sí? Ọ̀gá mi wà o, kò ṣe nǹkan kékeré o. Ross, kí la sórí gbọ́ o? Ọ̀gá mi kò kí ṣe nǹkan kékeré rárá o. Rárá, ṣé ò yọ̀nù ṣá? Kí ló ń ṣẹlẹ̀ for Christ's sake? Ọ̀gá mi tí bá sọ ẹ má bínú ẹ dákun ẹ jèbù rẹ ni o, mo bẹ̀ yín ẹ dákun ẹ ṣe. Kí ló dé ilé Sùfìànà? Okay, I am listening. Kí ló fẹ́ sọ báyìí? Mo lálàá ni. Ìwọ náà máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ṣé torí ẹ̀ ló ṣe fẹ́ sọ wá di wèrè inú ilé yìí? Dáhùn! Àti ìjọkẹ́ kí máa ṣe àná lásán. Àná láti lágbára ni. Ṣé àná lásán? Ọmọkùnrin ò ní pa wá níjọ́kùn nínú ilé ìtorí ọ̀lọ́. Bí ọlá tó ṣẹ̀pọ̀ lálàá sọ̀kọ́ tó fi tó ṣẹlẹ̀. Orí ìyá mi dákun sí mi lọ má jẹ́ ṣe wí o ọ̀gá ẹ dákun mo bẹ̀ yín ṣe ní dámidó tó ń bá sọ àlàkùnrin lá. Irú wàhálà wo lélẹ̀ ìwọ lọ? Ok, mi ò ní ṣe nǹkan kan fún ẹ. Ṣé o ti ṣe tán àti sọ̀rọ̀ ń sàbí wàá jáde síta? Ẹ̀dá màá sọ̀rọ̀ ọ̀gá mi mo lálàá ni mo ní gbogbo àwa tí a wà nínú ilé yìí pátápátá gbogbo wa la kú. Èmi nìkan náà ni mi ò kú. Ṣé o bá mi ṣá? Ọmọkùnrin wo ló máa kú? Àwọn ẹbí ẹ̀ máa kú. Àwọn àdí ẹ̀ máa kú. Àwọn àdúgbò ìgbọ̀kọ̀ máa kú. Àwọn ẹbí ẹ̀ máa kú. Ṣé o bọ́ ìgbádùn ṣá? Mi ti ẹ̀rọ bẹ́ẹ̀. Mi ò ṣe sọ. Sophie, ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tó ń sọ. This guy is mad already. Hey. Ti sọ o pẹ̀lẹ́ dá mi má jẹ́ ìsìwí má jẹ́ ìsìsọ ọ̀gá dákun tó rọ lọ́hùn ní sórí ibú ìdààmú mi jẹ́ tí ẹ dákun ẹ má dá mi dúró àlá lásán ni. Irú àlá òsì wo lélẹ̀? Ọ̀gá àlá lásán ni. Sùfìànà. Èdè máa wo ohun tí mo sùn láàárọ̀ yìí nìkan náà ni o. Ohun tí mo sùn láàárọ̀ yìí ni. Wo Sùfìànà àbíkọ́ ló pé máa tó bá kó níbi ìsìn máa fọ́ orí ẹ̀. Ó yá out! Ìta! Máa fi bọ̀ fọ́ orí ẹ̀ dàbí sí i. Pọ́sà! Wonders shall never end. Wọ́n ní kò jáde ojú bí wípé tètè máa lọ. Ọ̀gá mi ìdọ́gba máa dàdúrà sí ọ̀rọ̀ náà ìgbọ́nrẹ̀ ó fẹ́ jogún lélẹ̀ tí ó ti ń wá bó ṣe máa jogún aláìtí ìkú wa. Ṣé o wò pé bọ̀bọ̀ ìgbádùn báyìí?
I'll be coming with you. Auntie mi ẹ má dá Sufi lóhùn ẹ mọ̀ pé he's a non-serious boy. Ẹ má jẹ́ kọ́rọ̀ tó sọ fún yín ní hypertension jẹ́. Mi ní kọ́ àpò mi. Family lè máa kú. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ káwa kú torí èmi tiẹ̀ ṣì ní oúnjẹ púpọ̀ láti jẹ. Wọ́n ṣe máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yà ilé yìí. So gbogbo tí ẹ ò lóúnjẹ báyìí oúnjẹ ìṣáàdì. Láìtọ́ dákun tó rọ lọ́hùn ní sórí ibú sórí gbogbo ìgbà tí bá ń rí ẹ inú mi máa ń dùn tó tẹ rí àwọn dírẹ́sì rẹ rí àwọn dírẹ́sì rẹ yìí mo máa ń kó jọ pọ̀ pásádì sànà ẹ̀wọ̀n ló ń bẹ ránṣọ. Tàfà ni Tàfà òun mọ Tàfà wò nù Tàfà Balógun òun náà máa ń bá yẹn rán aṣọ ẹ mo máa ń kó jọ pọ̀ sórí ó dẹ̀ ṣèbí kan dábàá sọ òdodo ọ̀rẹ́ gidi ni ẹ́ nígbà tí mo ti mọ̀ ẹ́ báyìí gbèsè ayé mi ti ń dá sí ọ̀rẹ́ mi. òní ni màá gbowó mi bí mi ò gbowó mi lè ní mi ò lọ o Sufi bí mo ṣe ń wọ ẹ̀yàn ó yá wọnú ilé yín kó kówó mi fún mi ní kíákíá yìí ṣé olórí burúkú ló fẹ́ sọ mí dání. Ramọ kí ni òòrùn àlejò ni ṣé gbogbo ọ̀rọ̀ lẹ́yìn máa ń sọ lójú àlejò. Ẹ wo bí ìyàwó wa. Àlejò dà. òòrùn àlejò. mi mọ̀ pé wọ́n jókòó jọ nítorí Ọlọ́run ni mo fi bẹ̀ẹ́ ò Sufi o jọ ní ìwọ nìkan o ti mú àgbo 7,000 àti ó tún lé ó lé àpò kan àbọ̀ àbí àpò méjì lórí ẹ̀ o ní ìwọ nìkan ṣó fẹ́ báyé mi jẹ́ ni títorí tiẹ̀ ni mo ṣe wá sí ìlú Èkó ni àbí rò pé ọ̀fẹ́ ni mo ń kó àgbo ní ibi tí mo ti lọ ń kó àgbo pa ní Ìbàdàn. Ramọ kí ló dé. òkè bonus. kí ló ṣẹlẹ̀ nínú. olúwa náà jẹ gbèsè. Sufi ṣé kìí ṣe wípé nǹkan ń rìn nínú ọpọlọ ẹ ṣé kìí ṣe pé nǹkan ń rìn nínú ọpọlọ ẹ nígbà tí o fẹ́ gba àwìn àgbo ṣé o sọ fún mi pé ìlú wa ó jẹ gbèsè nígbà tí mo ti rí là lójú ẹ̀gbà ilé kí n ti mọ̀ wípé o bá jẹ gbèsè o ò ní san nítorí ẹ̀jẹ̀ tó yẹ kéèyàn fi san owó ó ti ṣàn dànù lára ẹ. Sufi. dákun èló ni gbogbo gbèsè tí mo jẹ gan. 7,000 àti kinní kan lórí ẹ bí àpò kan àbọ̀ àbí 400 naira. èèyàn ń pariwo lọ́nu gbogbo ọ̀fun sókè. kò sí ṣòro torí wíwá tí mo wá mo wá gbogbo mi ni ẹni tí ò dẹ̀ mọ̀gbà tí ó ra àgbo ó dín ọ̀nà kó bẹ́ẹ̀ san bẹ̀ àwọn ọ̀gá ẹ tó gbéyà sílé wọn máa bá mi ń bì o. wọ́n bá jẹ́ wọ́n máa bá mi níbí. ọmọ kò ti ṣe ìgbéraga sí mi ó ń ṣe ìgbéraga sí mi Sufi wọ́n kì í sí èmi kò sí wọn. ṣé ní wọ Sufi máa gbowó mi tó bá ń gbọ́ òṣó máa lọ òní ni máa gbowó mi bí mi ò gbowó mi lè ní Sufi mi ò lọ. ìgbà gidi gbàgà wọ́n ti gbowó tán. ó fẹ́ gbowó wọ́n ti gbowó dúró náà Sufi ìjẹ́ òòtù. dá fún ẹ tí ìbéèrè tó béèrè yẹn kò lè dá fún ẹ. Ramọ ṣòfò. Sufi wọ́n gbé mi nílẹ̀. dídé ńlẹ̀ ọbẹ̀ gbowó wọ́n fà ìgbà alábò tẹ̀sí ìgbà alábò tẹ̀sí ìgbà alábò tẹ̀sí ìgbà àwọn ti gbọ́ bọ́ọ̀lù. ọlọ́sẹ̀mí kan ìzúbàgbò dá o. dúró náà lẹ́ẹ̀kan sí kéde òkì ìjè. Sufi. gbogbo tó tọ̀ tí mo fẹ́ ní kùkù. lábẹ́ òrùlé kan. oṣù gbàgbọ́ ẹ̀mí tá a bá ti di ìjọba ìlú gbàgbọ́ ẹ̀mí tá a bá ti di ìjọba ìlú ọ̀pọ̀lọpọ̀ wà mo ní sáǹsì à tó bá yá idiot yá sùn àjí alóhùn lára kó wọn pa gbogbo ẹbí wọn òun nìkan lòún wà láyé. You don't mean it. That's why you told me the last time you were not at home because of me your ẹni yẹn. Sufi, ẹbí ẹ̀ wo lọ́pàá? I don't understand. Okay, wo new sound sí àfisẹ́nu gate ilẹ̀kùn ní kò tí àwa wà nílé tó máa fọlé wá ká àmọ́lé àbí tó máa fi kó gbẹrù lọ bó ṣe máa ń bì ní àwítà rí ó ń pìlẹ̀ orin ẹbí ẹ̀kọ́ ibi tí mo gbé kí nílé ẹ lọ́wọ́ ni. Ọlọ́run jẹ́ kárí rẹ̀ àní rẹ̀ lórúkọ jẹ́. kí ló dé wọ́n ti fẹ́ sọ fún mi lójú oorun mo ti náwó síwájú mo fẹ́ gba owó òun lẹ jí mi yẹn
Part of it, right? You see? Sorry, because mo sọ fún ẹnìyẹn. Sophie! I'm telling you. Kí ló ń ṣe òde jíṣẹ́ sáyé tó bá mọ̀ Ọlọ́run má jẹ́ kó padà gba ìgbà tí látọjú oorun ẹ̀yẹn. You this idiot. Sorry, mo fẹ́ lọ ra recharge card. Tí n bá kan ilẹ̀kùn ilé mi jọ ní kan tó máa fojú ẹni. Báwo ni? No sense. Sophie kẹ̀kẹ́. Ṣé bá mi ra kọ́kọ́? Ó dà fún oníyọ̀ ló ṣe ní kọ́ ra fún ẹ lójú oorun yẹn. Báwo jà rẹ̀? Wọ́n ti fẹ́ sanwó fún mi lójú oorun. Báyìí kí wọ́n sanwó yẹn fún mi lójú oorun ni. Ó dá mi lójú pé màá gbowó yẹn lójú ayé. Lábẹ́ òrùlé kan, lábẹ́ òrùlé kan, nínú ilé kan. Bọ́lá wọn the biggest boy. Mo má bínú Chari. Mo ṣe dé látàárọ̀ ni mo ti busy nínú ilé. Tí wọ́n ti sọ fún mi pé wàrà ọ̀hún tí mo ní kí wọ́n yọjú sí ẹ̀ báwo busy kéde. Ọmọ lọ́rọ̀ tó wá important fẹ́ bẹ́ẹ̀ sọ. Ọ̀rẹ́ máa sọ lọ ṣáàrí pé mo busy. A ní kó gbé laptop lẹ̀ kó já sọ nǹkan tó wà important. Máa ṣe dandan ní kí n gbé laptop lẹ̀. Tó bá ní nǹkan tó ṣe pàtàkì láti sọ just say. Ok, tó bá yẹ bó ṣe fẹ́ nìyẹn. Èmi ní kí n wá sọ fún ẹni o. Mo ṣetán láti máa rí o. You mean? Àní mo dẹ̀ ti rẹ̀ ti fẹ́ fẹ́ o. I mean it. Are you serious? Bọ́lá tó bá rí ọmọ yẹn nínú wọ́n wà lẹ́nu. That's good news. Congratulations ọ̀rẹ́ mi. Ọwọ́ kí o mọ̀ pé nǹkan tó dùn báyìí ló wá sọ fún mi náà. Bọ́lá wọn. Ṣọ́ọ̀rọ̀ ẹ̀ ní ẹ ṣá. Mo kàn sọ fún ẹ pé mo fẹ́ marry bẹ́ẹ̀ òní ní kẹ̀kẹ́ àti ilé jẹ́ mi àìpẹ́. Bẹ́ẹ̀ just like that. Bẹ́ẹ̀ náà ṣe marry nígbà tí gbòòrò ń dùn tí mo ṣe ń rock life. Mo ṣe rí pé ẹranko ni èèyàn ni mo pè. So nǹkan tó ṣe wá disturb mi lélẹ̀. Wàhálà ìwò gbádùn. So kàn má fi nǹkan bẹ́ẹ̀ ṣeré. Màá sáré gbé parí bẹ́ẹ̀ yẹn. Ó dá má bínú o. Tó bá wá ṣe tán òun ló wá dà o. Ilé mi ni mo wà. Ilé bá wo. Ṣá bọ́ sí ìgboro náà ìgboro ń dùn. Ṣá rọ̀ kẹ́. Ẹ ṣe wíkìlò mú wọ lẹ́sẹ̀ ni. Tó bá ṣe tán àti bọ́ sí ìgboro ṣùgbọ́n náà nìyẹn mi ò ráyè òṣì. I'm busy here. Nọ́mbà yìí sọ. Mo fi máa ń gba tilé kan ju tiẹ̀ lọ nìyẹn jàre. Gbogbo kan àgídí ṣá. Ẹ mú ọkàn ju ìgboro ẹ. Lábẹ́ òrùlé kan, nínú ilé kan. All right. Okay. No, I'll tell you. I was just trying to get into this. Fine. Oh, shit. How was everything? Fine, I actually came to your house yesterday. And we're going to be see. Yeah, I'm just in Sarah. I need to worry, lo. Molo club. Club? Yes, Molo club. Kilo bad name. Yeah. Really? Would you go and see club? Kí ló lọ ṣe club? Kí ni mo lọ ṣe ní club? Mo lọ gbádùn láyé mi, of course. Rita, I'm ashamed of you. Ọlọ́run, ojú gbà mí tì fún ìgan nìkan ṣe kékeré. You are ashamed of me? That I go to club to rock? Ẹ gbà mí kẹ̀. Clear for ogun nonsense láàrin mi àti ẹ. Torí mo lọ gbádùn ilé ayé mi ní club. Ayé kan ló wà náà, jára ẹ̀. Ilé ayé kan ṣoṣo ló wà, èèyàn dẹ̀ gbọ́dọ̀ gbádùn life. Torí pé mo lọ gbádùn life mi, òun ni problem títí ẹ. Ó jẹ́ tètè ya ṣe nǹkan gidi sínú life ẹ̀ sìn. Torí ó mọ̀ bóyá o máa ní second chance. Bí èèyàn bá dẹ̀ ti kú, ó ti kú nìyẹn. Mo lọ gbádùn ààrẹ. Ọlọ́run wey big disgrace to me. Pé o lè lọ sí club bẹ́ẹ̀. Ìjọ kí ló wà nínú kéèyàn lọ sí club? Ok, má bínú. Sáà ìlú ìlú bá padà dé. Ìgbà ló máa ní láti club. Àárọ̀ iná ni mo dé. Àárọ̀ ìlú dé? You're a stupid girl. Ọlọ́run stupid. Má bínú o, but stupid. O stupid gan ni. Àárọ̀ ìlú dé. Ó ga o. Mo stupid torí pé mo lọ sí club. Kí ló fẹ́ kí n sọ? O stupid ni. Gan ṣe kékeré ó pọ̀. Jọ kí ni ó fi affect ẹ? Jọ ṣé wọ́n lo ní life mi? Ṣé wọ́n lo ní life mi? Ṣé wọ́n ni mo live life mi fún? I have my life to live. I am not living my life for anybody. So ìkan tó bá wù ẹ́, òun ni kó máa fẹnu ara ẹ sọ.
mo ní life mi. Stupid girl. Oh, stupid girl now. Oh, stupid. A ní wọ́n go stupid. And then by sọ́tọ̀ ọ̀rọ̀ ò tẹ̀ fẹ́ gbọ́. Èmi stupid. Ìwọ gan stupid. You're a stupid girl too. Clear for go nonsense ẹ náà. Ẹjọ́ ẹ̀kọ́ náà. Ṣé bí òjò tó rọ̀ ló dẹ yẹlé pọ̀ máa díẹ̀? Kí ló yẹ fún ṣe láàrin mi àti torí mi àti jọjọ́ kọ àjọ ṣọ́ rẹ̀ ló fi kò lè máa sọ̀rọ̀ sí mẹ́ni à. Jọ́ torí Ọlọ́run. Lọ wá kó tí tó yẹn. Kí ni òtítọ́ bá wà? Kí la jù? Ẹgbẹ́ ṣọ́lẹ̀ madam. Kí ló ṣẹlẹ̀? Mo kàn bá yín ṣeré ni. Rita, I'm just playing with you. Really? So you're telling tease báyìí? Come on, ló ti ju gbélé lọ náà. Big girl ló pé right now. Ìwọ tó já tọ̀tẹ̀ lọ sí club ṣe kò máa ṣe báyìí. Bóyá má bínú. Má bínú kò ṣe rí o. Jọ bẹ̀rẹ̀ ẹ̀ má bẹ̀rẹ̀. Má bínú, ó ti tó. Má bínú ṣùgbọ́n, okay, dáríjì mi. Fún gbogbo èébú tí mo sì bú ẹ, àti club girl o, àti stupid girl o, àti má bínú. My friendship! Oya rẹ̀ rí. Òun yẹn tẹ́lẹ̀ ló ń sọ̀rọ̀ ṣàkàṣàkà. Ṣé bí o kàn ṣe rí ni? Ṣọ́ra ẹ̀ ọ̀hún. Ìyá má bínú. Wọ́n bínú, ṣàwámà, wọ́n ṣàwámà fún yín. Lábẹ́ òrùlé kan. Ọmọ gbọ́dọ̀ kú, ọba ń gbó mi, ọba ń gbó mi, ọgá ọmọ gbọ́dọ̀ kú, ọgá ọmọ gbọ́dọ̀ kú, ọgá ọmọ gbọ́dọ̀ kú, ọba ń gbó mi, ọba ń gbó mi, ọba ń gbó mi. Bọ́dá èwo ló ń kú? Owó èwo ló ń gbé? Bọ́dá èwo nìyẹn? Sufi, ṣé o wà okay? Ṣé o wà okay? Pókè kò lè yí ẹ. Èmi náà ti rí pé o wà okay. Sori, ní stage yìí, ọ̀rọ̀ ẹ fẹ́ kíni? Ọ̀rọ̀ ẹ fẹ́ àmójútó. No, you need it àmójútó, ọ̀rọ̀ ẹ fẹ́ àmójútó. Ṣé o ti gbọ́? Nonsense. Kò lè yí ẹ jàre. Sorry, nǹkan tí èmi sọ ni pé it will be counterproductive káà méjèèjì wà láàgbére à lọ sábùjá tí àjẹ tí ìmọ̀pá àti rẹ́dí àti sign MOU. But tó bá kún pa méjèèjì lọ o lè bí pé ó máa tún fún wọn ní ó máa fún wọn prestige pé wọ́n rí too good and I know but èmi wò pé àwọn máa sọ fún wọn pé busy jẹ́ ká form busy fún wọn díẹ̀ kí n sọ pé kejì mi tẹ̀ wá bí lọ South Africa àbí nǹkan kan pé náà ń tayọ business. ó lè tún rí sọ bẹ́ẹ̀ yẹn náà tó bá ní ẹnì kejì ń kọ́ wà pọ̀ ní àwọn bá lè. báwo. Ọ̀dà mi ẹ wo ẹ ní láti wá àkànṣe sí ọ̀rọ̀ Sufi o. Ṣé ló kàn ń kélé inú gate then gbogbo nǹkan tó ń sọ lẹ́nu tẹ̀ wáyé mi rárá. Kí ló tún ṣe báyìí? Ṣé ló kàn ń pariwo lábẹ́ igi? Ọ̀gá mi ò gbọdọ̀ kú o, ẹ bá mi gbówó mi o, wọ́n ti fẹ́ gbówó mi fún mi o, ẹ bá mi gbówó mi o. Ó kàn ń sunkún ló ń pariwo bẹ́ẹ̀ yẹn mọ̀. Seriously. Ìwọ àti gate man yìí, ṣé kìí ṣe pé ó tún ti ń lálàá? Ẹ ti gẹ̀ẹ́tẹ̀, bọ́dá mi, Sufi ti lálàá sí yín torí ẹ̀ ló ṣe ń pariwo. Ọ̀rẹ́ kí ni mo wá tiẹ̀ fẹ́ ṣe sí ọ̀rọ̀ Sufi báyìí? Ó bẹ́tà kó sáàkì bàbá yẹn kò serious. Kí n sáàkẹ́? Family ẹ̀ ń kọ́ ìyàwó àtàwọn ọmọ ẹ̀. Ṣé ìwé tó dẹ̀ wá kà wá ní kó má láàrú ìjìnlẹ̀? Family tiẹ̀ ló yẹ kó dùn náà àbí family tiẹ̀? Àwọn ìgbọ́n àbúrò ẹ̀ kó sínú ilé ńkọ́? Your family is important to you, you know? Dábọ́láhàn, ẹ ní láti wá àkànṣe sọ̀rọ̀ Sufi o because ọ̀rọ̀ ẹ ti ń kọjá be careful. Ọ̀rẹ́, kò ní láti wà confused. Better take action. Dáàbò wọ́n right o, all right. I need láti wá àkànṣe sọ̀rọ̀ because ọ̀rọ̀ ẹ ti wá kọjá be careful. Really? Àwọn máa dúró dìgbà tó bá kó báyìí. Bámi ayé mi tàbí gbúgbú òjò sí mi ò gbọdọ̀ rọ̀ mo bá àdúgbò ẹgbà bẹ́ẹ̀ bá mi dà. Kí ló ṣe é? Kí ló ṣẹlẹ̀? Kò lè yẹ Búkì kò lè yẹ bàbá olówó mi dà. Stop it, John. Ikú gbọdọ̀ pa ẹnu léyìí àwọn gbọdọ̀ gbé ẹnu ẹnu léyìí o. Àmì. Ikọ̀ tí mo rí orí o. Sufi kí ló ṣẹlẹ̀ náà dẹ̀ sọ̀rọ̀? Sọ̀rọ̀ náà. Kò lè yẹ. Sufi, kí ni kọ́kọ́ tó ṣẹlẹ̀? Sọ̀rọ̀, àti kí ló ṣẹlẹ̀? Ikú gbọdọ̀ pa ẹnu léyìí. Àmì. Ẹnì kọ́kọ́ gbọdọ̀ kú kan ní ilé yìí. Ṣé ọlọ́run kọ́kọ́ tó fẹ́ sọ please get out lọ́ba kúrò nínú ilé yìí náà. Èwo ni get out àwọn ọ̀làgbọ́n àìgbọ̀n olè yẹn báyìí èwo ni get out. Máa lọ tó bá ti lọ́rọ̀ kọ́kọ́ tó fẹ́ sọ yá máa lọ. Téèyàn bá ní ṣé èèyàn máa ṣe báyìí oníkan téèyàn rí ni wọ́n ló mọ̀ járe.
jẹ́ ká fìfẹ́ ọ̀ra wa àwa ara wa la ríra wa ó ti dìjẹ́ ta ríra wa. Sufi Boloda. Ọ̀gá mi lọ́bí kankan mo ní kí n fẹ́ ẹyin tí ògiri ń bíbà yìí ní. Ṣòro pé mò ń bẹ̀rẹ̀ ṣeré ni a ní kò sóorun lójú ẹ nínú ilé ìlálẹ̀. Ọ̀gá mẹ́sì tó fọ mí o. Sufi tó bá sọ orúkọ kan níbẹ̀ ní alẹ́ yìí bí pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tó gbọ́ mi. Ọ̀gá ẹ ní obì kẹ́ fún mi. Orógbó ni orógbó. Ó ṣe bèrè kápíàpíà kápíàpíà àbí sniper kó tó yẹ nìyẹn. Omi ìbá ń bọ̀ gáà. Ọjọ́ kan lọ́wọ́ kó bẹ̀rẹ̀ àtàtọ́ àpíàpíà mo bèrè obì ọ̀tá àpíàpíà lẹ́kọ̀ọ́ ọdún jẹ́ bẹ̀rẹ̀ sniper. Wọ́n bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n mi lọ́pẹ̀ náà ṣe bẹ́ẹ̀. Nínú ilé kan tá a bá jà a máa tún rẹ̀ tá a bá lọ a máa tún dé ká fìfẹ́ lò torí ẹjọ́ wà lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan lábẹ́ òrùlé kan lábẹ́ òrùlé kan nínú ilé kan. Ayé máa sí lára ara wa ẹ jẹ́ ká fìfẹ́ ọ̀ra wa àwa ara wa la ríra wa ó ti dìjẹ́ ta ríra wa so we have to learn to love.